yuhibbul muhsinin. Ó ní torí pé èmi Ọlọ́run bá ní mo mọ nǹkan tí ó tọ́ àti nǹkan tí ò tọ́. Tọ́lọ́run bá ti ní mo fún yín ní nǹkan yìí tẹ́ bá ti ní òtẹ́yìn lọ́rùn àdánwò ló wà ń bẹ̀. Ọmọ àlè ni. Máa bá ẹ fa wèrè. Máa gbá etí ẹ̀. Kó gbà tẹ̀lé máa gbà tẹ̀. Ọba gbé mi. Ọba gbé mi. Wàá máa tẹ̀lé kíkú. Wọ́n máa gbé mi. Wọ́n máa ṣe mí léṣe. Wọ́n máa ṣe mí léṣe. Wọ́n máa ṣe mí léṣe. A discover ìgbẹ́ ní géèmù orí bẹ́ẹ̀dì àwa tá mọ̀ play ò pọ̀ díẹ̀ báyìí lọ́lọ́mọ bá yọ̀ǹda ẹ̀ fún mo kọ́kọ́ bẹ̀rẹ̀ láti ibi ẹnu ẹ̀ nǹkan tí mo fi ṣe foreplay lásán ó tó 45 minutes ọmọ ariwo ẹ̀yẹn máa ringtone ọmọ yẹn bad ṣé kì í jẹ́ ọ̀fun ó jábẹ̀ shit náà. Alright, see you later. You look pretty though. Wàá jẹun to your taste wàá yó ṣé mo reason tí mo ṣe máa bọ̀ yẹn. No, I don't. Kò lè service mi dáadáa ni. Àá jẹ́ kó mọ̀ wípé ọ̀pá kan ṣoṣo tọ́lọ́mọ bá fún mi tí mo lè fi dá ẹgbẹ̀rún màálù lẹ́ẹ̀kan ṣoṣo ìwọ nìkan ni màá fi dá. I can't wait. Really? Mo jẹ́ pé gan àwọn yẹn ó bọ̀ gan àgbọ̀dé ìdẹ̀rùn kan sí. Ọ̀dọ́ fún mi pásọ̀ ni mo láìkì. Kò bó ṣe fún mi ni mo láìkì. Ó ti máa gbọ́ máa láìkì ẹ̀ náà. Torí mi gan láìkì ẹ̀. Mo yọ̀ pé kò sí bá láìkì máa láìkì ẹ̀. Obìnrin ò ní irú èyí sílé kó tó máa ṣẹ̀ṣẹ̀ mọ́. Kí ló wá tí ì rí? Ká ṣàṣọ pé nínú 100% mo ṣe ju 25 left. Ìjọ tí mo ti ń supply mi ì tí ì ṣeré supply báyìí rẹ láyé mi. Tó máa ṣe ní kí n máa gbé wá, wọ́n tún ní kí n gbé wọlé, wọ́n tún ní kí n yọ, wọ́n ní kí n bọ̀. Wọ́n kò ṣáà ń dá mi ríbo ni. Ṣé bọ́n ṣáà gbogbo ibi tán ni o gbé sí ló ń gbé sí? Èmi wọ́n tí wọn lọ́rùn. Kí ló dé? Ó dẹ̀ ṣe jẹ́ kí ní. Wá má ṣíra yẹ o, má gbìyànjú ẹ̀ rárá. Ọ̀gá, kí ló ṣe yín?